Bọ̀ a máa wojú ẹ̀ dáadáa sí a zoom ẹ̀ sí ṣọ́ni kan lọ pè wọ́n wà ní tí ẹ dájú. ìgbà tí wọ́n wá báyìí. Ìgbà yẹn ó lọ pé kàn pé ẹni tó ń ta dísù wa. èló ni 300 litre tí wọ́n sọ fún. ẹ̀ kí mo kọ́ ọ́ tàbí mo mú fóònù. ó yọ fóònù tó ń fẹ́ calculate èló ni 300 litre. náà pé ọ̀gá tí fóònù yẹn clear jù. Zoom it, máa rẹ̀ máa try àrùn rẹ̀. èmi nígbà yẹn mo ti lọ ra oil. àní àwọn ọmọ yẹn tiẹ̀ pé ọkùnrin yẹn tọkùnrin yẹn sọ fún pé òun bọ̀. ṣọ́ ní nọ́mbà. wọ́n ní nọ́mbà rẹ̀ náà. ó sì mo àti gba òkè. ó sì bọ̀ àwọn agẹ́tẹ̀. mo pé ó lọ pé òun bọ̀. màá lọ yìí màá ní kí wọ́n fẹ́ ká ṣe tó bá ní kán lọ sí kíní àlọ́ bá àwọn àti cortisone wọ́n á trace wọ́n á track ẹ̀. ṣé nọ́mbà ẹ̀ ń lọ báyìí. nọ́mbà ẹ̀ ó yẹ kó lọ nà sí báwọn. kàn pé. nọ́mbà ọ̀lọ́mọ́. kò lọ́mọ́ báyìí. nọ́mbà ọ̀lọ́mọ́. ló gba ẹ̀yìn àbòkí ló gbà lọ. ṣe tó tún sáré. inú ẹ̀ dùn ní pé ọjà ti sùn. jáde lọ pápátá. jáde. ẹsẹ̀ ló ń lọ pápátá ni. olùwà padà wà lọ ìjókòó sọ́dà kó tó wà mú tí. wọ́n tún jẹ obì gan ó rọrùn fún àwọn ọmọ ẹ̀. yí bọ̀bọ̀ ọkùnrin gúngùn yẹn.